nǹkan fáwọn èèyàn ọmọ tá à ń pè níyàwó wọ́n kàkà kún bí èdè fẹ́ kan lásán pé I love you kọ́ọ̀ náà ní I love you too ó jù bẹ́ẹ̀ lọ property kan tó claim láyé tó tún claim láyé kìí àmọ́ ni. eré yẹn gbọ́dọ̀ pé wọ́n yé ṣeré débẹ̀ lànàbì sọ pé tó o bá mọ̀ pọ̀ fẹ́ márì tó ti síríọ̀sì nǹkan mẹ́rin yìí sọ o. ànábì tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ayé sọ bíútì pàtàkì bíútì ní nǹkan tó ní í ṣe nínú ìgbésí ayé ọmọnìyàn ẹrù bí ọ̀dá wà ẹwà ló fi kó àwọn èèyàn róga beauty yẹn ànábì ọ̀yọ́lẹ̀ wet lọ́dọ̀ nílábáwá owó nìkan máàlù kéésì owó nìkan ní jẹ́ bẹ́ẹ̀ ní tí ń jẹ́ máàlù pọ̀ wet sọ wẹ́ẹ̀tì má sọ̀rọ̀ ààrẹ do òsì dìran àyàn máa ṣe mistake kan tó bá rọ́bọ̀ lá alẹ́ mi ọ̀kọjá yìí bí o ọ̀kọjá yìí rẹ náà lè dè yan bọ́ọ̀ bá kọjá yìí rẹ ní kò bẹ́ẹ̀ ti wà nù fámìlì yìí ètò ọlọ́run lè yíwun kí máa dọ́gba ń bò mí kì í dọ́gba ń bò mí ọlọ́run lè dẹ ọ níbi tó wíwo ó sì lè dẹ ọ níbi tó ti wíwo ọwọ́ àwa tó wíwo sọ̀pọ́ọ̀tì ara rẹ kí wọn náà lè wíwo ànábì ní sọ́wẹ́ẹ̀tì ànábì ní lẹ́yìn wẹ́ẹ̀tì yẹn ọwọ́ kù family background ẹ̀rí àwọn bàbá jóun yẹn gbọ́njú àwa lọ ọ̀làjú lọ bàǹkàjẹ́ lónìí tó ọba wa tọrọ ọmọ lọ́dọ̀ wọn lọ́mọ boniọ́ á ní ọmọ alẹ́ báyìí ta ni bàbá tiẹ̀ ń bẹ̀ lágbájá báyìí ni bàbá mi tí a bá rí pẹ́ni oníyàwó méjì ni wọ́n máa béèrè pé ìyàwó ló bí ìwọ inú àwọn àyàwó ẹ̀ ní tí wọ́n fẹ́ píìkì níbẹ̀ wọ́n ní yí pé asabia wọ́n fẹ́ mọ fámìlì wo ló ti wá ẹ̀kejì tí wọ́n fẹ́ píìkì kò sọ́mọ tí ò ní jọ yẹ gbogbo tí máa bẹ lára obìnrin àwa kan àwọn ọkùnrin à ń tara wa ni àwa ní ìgbàdo la ní lọ́wọ́ sọ́ọ́rí gbàdo tá a níhùn tó o bá wá ilẹ̀ rẹ tó fi gbàdo náà sí ajóná mọ́lẹ̀ tí gbàdo bá jẹ́ gbàdo tó ju tó wá wálẹ̀ àbọ̀rá tó fi gbàdo rẹ sí ata yóò lọ́ra àmọ́ tí gbàdo rẹ bá tuntun tó lọ fi sásálẹ̀ yóò jóná mọ́lẹ̀ ló fi sọ dé pé wàlẹ̀ árídù ọ́ní àrídù tó yìí ilẹ̀ rẹ ìtọ́jú àní òmùjáde nàkìdá tóbìnrin ọ̀bá dá kò tí kọ́ ọ̀bọ́kùnrin bá ń wu ọlọ́run bá yìí iṣẹ́ rẹ̀ ó waste àtọwọ́ ní ọ̀dọ́ alára nábì nù obìnrin ló kó bá tọ́ ẹgbọ́n tó máa fàájì ọmọ búsára nábì nù bẹ̀tẹ̀ ibi tó gbé sí ọ̀dá ọlọ́run ní family ànábì ní family bankrupt nígbà ọ̀ka mẹ́ta ń tọ́wá wá di dìníà ẹ̀sìn ọwọ́ afọ̀rọ̀ kan kún tẹ̀sí wu ó ní fa àlẹ́ ìka bísàtìtì ẹ̀sìn tó ń gbé wáyé ọ̀dọ́wọ́ yìí tá a bá rí èèyàn tá a bá rí beauty tá a rí family background tá a rí wet tí ọba sẹ́sìn ó ṣòfò bẹ́ẹ̀ tá a bá rí ẹ̀sìn nìkan tó bá dúró owó ọ̀wá pọ̀ ẹ̀wọ̀ ọ̀wá pọ̀ family náà tó amálẹ́jì ẹ̀ níwọ̀nba ẹ̀ sì balance nítorí fìmọ̀ pẹ́sì ní kókó torí ẹ̀sìn lànàbì fi withdraw ọmọ rẹ̀ lọ́dọ̀ Àbújá ló fún Usman ṣẹbẹ́ so Àbújá lè ó fún lọ́mọ nígbà tó dẹ̀ rí pé ọ̀ balance ẹ̀sìn sí lára rẹ̀ ó sì ra ọmọ rẹ̀ kó bẹ́ẹ̀ ó fún Usman tó bẹ́ sí lára rẹ̀ now
ẹ̀mí tí ọ̀dà àwa pick látara méjì ẹ wá bẹ̀rẹ̀ gbèsè ajé nítorí fún mi wọn tó wà lá ní pé property kan tó claim láti kí á mà ní.